Èmi làbúrò Sisi Quadri. Orúkọ mi ni Ìbámijì Iftar. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní on the 19 tí wọ́n pè wá pé wọ́n ṣubú níbi tó ti ń heart lọ́wọ́. Àbúrò wa náà dẹ̀ lọ gbé wọn láti ibẹ̀ wálé láti location yìí lọ́jọ́ yẹn. Ìjọba tó ń dẹ̀ because on the 18 ó send owó sí wa. Because 22 ni mọ́mí wa máa pé ìyẹ́ ẹ̀tọ́. So olówó send owó sí wa pé òun fẹ́ kán gbẹ́ kànga gbẹ́ nǹkan. So ara nǹkan tó ṣe ní last year fún mọ́mí wa ni òní bọ́ọ̀lù tẹ̀wọ̀n lẹ́yìn òun ló gbẹ́ bọ́ọ̀lù. Last year so láti lè mark year wọn ló wá ṣe ní ká ó dẹ̀ send owó yẹn sí wa gbà tó send owó yẹn sí wa bóyá on the 18 àṣìṣe lórí àdé yẹn so náà gbà tó di 21 yẹn náà pè wá náà pè wá gbà tó dẹ̀ dì wọ́n ní kí ló ṣẹlẹ̀ nìkan ní ara àwọn ìyá àdébí wọn lọ hospital bàtà débẹ̀ wọ́n ṣe test wọn ní malaria ní wọ́n dẹ̀ treat malaria so bàtà dẹ̀ treat malaria wọ́n kúrò lọ hospital yẹn ní on the 26. Comment in power sir. So ọ̀sà náà ní odò wọn ló sàn ṣe wọ́n gbé kíní kan pé malaria ṣe so gbà tọ́dẹ̀ ṣe tọ́ ti rí pé wọ́n ti wà òkè wọ́n discharge wọ́n ti múra láti máa lọ location but a fẹ́ kí wọ́n lọ location because wọn kì í rest rárá several times láti máa ń bá wọn jà lé lórí gbogbo gbà wọn kì í ní time rárá so àwa la pa fóònù wọn láti on the 19 on the 21 tó ti dé sí wò àwa la pa fóònù wọn kẹ́ni kankan má bá wọn sọ kán tiẹ̀ fi rest kò sí nǹkan tá a fẹ́ gbà nù kú wọn níta fẹ́ kó ṣẹlẹ̀ náà ló padà ṣẹlẹ̀ wọn kì í sinmi so ìgbà tó dẹ̀ di tán discharge wọn on the 26 yẹn wọ́n wá sílé wọ́n wà lé wọ́n ti múra pọ́n tó fẹ́ máa lọ location a ní ẹ̀ lè lọ àfi kẹ́ dúró kẹ́ ṣògbà tó di on the 28 náà bẹ̀rẹ̀ sí ní ṣe sùkẹ́ ìsùkẹ́ ẹ ló wá ń ṣe wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n lé sùkẹ́ ẹ̀ ṣó àdẹ̀ lọ́sọ̀ hospital yẹn pé ṣó kí ló fà tẹ́ sùkẹ́ wọ́n dẹ̀ treat wọn pé normal náà bí pé sùkẹ́ ẹ̀ lè stop ọ̀gbà tí ò stop ẹni ẹ̀ ló wá refer bí ká máa lọ sí LAUTECH lóyún yóò Ògbómọ̀ṣọ́ ṣó àdẹ̀gbéra kúrò wọ́n fún wa ní refer letter láàárọ̀ àná ní nǹkan bíi 9 láàárọ̀ àná ṣó kò sí nǹkan tó ṣe wọ́n òun ló ṣe transfer owó sákàǹtì wa pé in case a lè débẹ̀ ká fẹ́ náwó kò sí nǹkan tó mú so ó dẹ̀ kù cash tó wà ní mọ́tò ẹ̀ ó kó gbẹ̀ lé wa lọ́wọ́ 300,000 níka gbà níka kó yẹn dání a lè ní ìdí cash so ó dẹ̀ send 1 million naira sákàǹtì wa so kò sí nǹkan tó ṣe ìgbà tá a tún lọ lójú ọ̀nà adé afẹ́wọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn ọlọ́pàá tún dá dúró pé àwọn ṣáà máa gbowó ó ní kán lọ bá Sanwó-Olú kán lọ gbowó lọ́dọ̀ Sanwó-Olú so kò ń ṣe nǹkan tó ṣe pé bí àbí ó wọ́ọ̀rẹ̀ tàbí nǹkan ẹtíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣé òkú ń ṣe pé báyà nǹkan tó ṣètò ẹ̀ bàtà rẹ̀ dé LAUTECH l'Ógbómọ̀ṣọ́ ó sọ̀kalẹ̀ ṣé fúnra dára ẹ̀ náà ló fẹsẹ̀ ara ẹ̀ kó sùn kan tó ṣe. ẹ pẹ̀lẹ́ akọ rẹ̀ yàn sá gẹ́gẹ́ bí ẹbí ẹ̀yin tó súnmọ́ wọn ju àwa tí àwa ń ta lọ àtàwọn tó wà títí tó ń dóde wọn báyìí kí ẹ lè sọ nípa olóògbé àtàwọn tó tẹ́ ṣàfẹ́rí ẹ̀ nípa wọn. Ó lágbára lọ́dọ̀ because èmi ò mọ ẹni tó lè rò wọn lọ́dọ̀ ọ̀tùkọ́ tó jẹ́ bànújẹ́ ọkàn fún mi jù ní pé mọ́mí wá ṣèpò kọ́kọ́ tó kù ṣòfò yẹ kó jẹ́ tẹ̀lé àrò àná lè mí rí wọn ní ọkọ̀ tí wọ́n ń gbé wọn kọjá so wọ́n wọ jẹ́sí bíi black kan so wọ́n dẹ̀ sì rìsífù kọ̀ọ̀kan àbúrò wọn ó kòchì òjò onímúrí tó wà kọ́ yẹn so àti tó jábùrò wọn sọ àìbọ̀ ọba àná Ògbómọ̀ṣọ́ tẹ̀lé wọn ìdẹ́mẹ̀ mọ́ kan rí wọn lẹ́yìn ìtàjókòó níbi ẹ̀gbẹ́ ọ̀nà ìtàjókòó nínú ọkọ̀ lẹ́mi ṣe rí wọn tàgbẹ́ kọjá àfi wá sí gbọ́ ní ọ̀sán àná pé àkọ́jú rè. n tẹ́ ń sọ ni pé ẹ ṣì lólóògbé láàárọ̀ àná. mo rí wọn náà níbi 10 tó ń gbé wọn kọjá lọ báyìí wọ́n lọ sọ́nà Ògbómọ̀ṣọ́. kò sì sí fìrí bóyá ìlera àbí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan. ẹ mọ inú ọkọ̀ ni wọ́n wà so inú ọkọ̀ ni wọ́n wà mi mọ mo sáré pé àwọn àbúrò wọn náà gbé ọkọ̀ tẹ̀lé wọn pẹ̀lú ọkọ̀ fẹ́ǹsì àwọn tó wà níwájú so dárí àfi bá a ṣe fi lọ́sàn-án mi gbọ́ pé bóyá wọ́n sì tàbí nǹkan ṣẹlẹ̀ ìgbé mi ṣe rí wọn yẹn náà so
Ọlọ́run kó ṣòkú nísìnyí fún wọn. àwọn tí wọ́n náà ti ẹ̀rí Sisi Quadri lánàá nígbà tí àbíkẹ́yìn wọn gbé wọn lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò wọ́n ní ìdíje ṣe pé wọ́n gbé wọn lọ dìgbàdìgbà pé bí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan ló ṣẹlẹ̀ àbí nǹkan o ṣùgbọ́n wọ́n ní ó fẹ́ ṣe ara bákan náà ṣe ní káwọn lọ ṣe àyẹ̀wò nílé ìwòsàn tí àbí gbẹ̀yìn wọn sì gbé wọn lọ àlàyé tí wọ́n ṣe ni pé títí ọjọ́ Sunday gan arílẹ̀ tó ti ìlú wọn tí wọ́n náà jọ ṣàwádà kó tó di pé ọlọ́jọ́ dé ní àsìkò yìí gẹ́gẹ́ bó ti sọ tẹ́lẹ̀ náà nínú ọgbà mọ́ṣáláṣí Abubakar Siddiq ní agbègbè Agbowo ń bí nílùú Ìwó ni wọ́n ti kọ́kọ́ kírun sí olóògbé lára kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé wọn tó ń bẹ ní agbègbè náà. kódà ẹ̀gbọ́n ló jẹ́ sí gbogbo wa ìfún àjọ gbàdúgbò ìfún mo sì rí wọn Sunday ní ibi tó ń wà tá lọ kí wọn pé báwo ní ẹ̀ tí wọn lọ́jọ́ bá ti tó náà kò sí nǹkan tẹ́yìn lè ṣe Ọlọ́run jí àwọn tó fílẹ̀ báyìí ká dàgbà ká dọ̀gbù. ẹlẹ́rìí wọn ní Sunday ṣé kò sí fèrè bóyá àyèlájẹ fẹ́ rárá jọ lójú wọn rárá tí mo lọ kí wọn ibo ní ẹ̀ tí wọn tá tó ṣàwádà Ọlọ́run bọ̀ tọ́jọ́ bá ti dé ìwò sí nǹkan tẹ́yìn fẹ́ ṣe sí i. àdúgbò ilẹ̀ ń gbèsà kí ló dé tí èrò pọ̀ tó báyìí ládùúgbò yìí láàárọ̀ ni. ikú Sisi Quadri ló ya àwọn èèyàn lẹ́nu táwọn èèyàn tú jáde báyìí. ṣé àdúgbò ilẹ̀ náà ń gbé àdúgbò náà. ṣé ẹ mọ̀ wọ́n àbí ẹ̀kan máa ń gbúrò fún gbàdúgbò yìí. mo mọ̀ wọ́n máa kọjá. ẹ̀sùn tẹ̀ mọ̀ ń pa wọn fún wa. èèyàn gidi ni àwọn ọmọ in fact àwọn student àwọn èèyàn tó wà ládùúgbò yìí omi ọ̀fẹ́ ló máa ń fún wọn tó jẹ́ pé ó máa dáná wọn dùn tínú wọn dẹ̀ máa dùn gidi bó ṣe ń ṣe sí wọn á ṣí omi sílẹ̀ á tọ jẹnẹrétọ̀ òní jẹ́ kómi wọ́n wọn ní àsìkò ẹ̀rùn bẹ́ẹ̀lì kájẹ́ tó á ti wà aráàlú kò sí lára àdá ti fi owó èkó lẹ̀ fún ẹni tó jẹ́ wípé ó lè tọ jẹnẹrétọ̀ yẹn tó lè ọ̀pẹ́rẹ́tì fún wọn pé wọ́n á dẹ̀ máa pọn mi ẹni kan ṣe sílẹ̀ fún wọn so á dẹ̀ máa bá wọn ṣeré tó bá kọjá á fún àwọn èèyàn lówó á ṣe dáadáa. báwo lè jẹ́ gbọ́rọ̀ yẹn papòdà wọn. ìgbà tí mo wà bí iṣẹ́ tí mo rí Facebook mo rí iná pa mo ságárì ìgbà tí mo ságárì mo ṣàdégbà lóòótọ́ màá ní ó shock everybody tẹ bá rí báyìí ojú gbogbo àwọn student tó wà ládùúgbò gbogbo wọn ò lè sùn látàlá wọn bẹ̀ sí ń pariwo kiri. kájẹ tó bá àwọn ẹbí wọn sọ̀rọ̀ kájẹ bíi aládùúgbò kí nìkan tẹ ó ṣàfẹ́rí ẹ̀ nípa Sisi Quadri ládùúgbò yìí. ó máa fi àdúgbò yìí dùn ní ìwúrí ló jẹ́ fún ará àdúgbò yìí pé apá bíi gan ló gbé ládùúgbò yìí ìwúrí ló jẹ́ fún wọn tó máa ti rí inú wọn máa ń dùn ní tó máa ń kọjá báyìí gbogbo wọn máa ń já mọ́ ni lóríṣiríṣi. ẹ ṣe gan-an Ọlọ́run bá aṣẹ rẹ mọ àṣẹ àdúpẹ́. ibi agboolé àwọn olóògbé bẹ́ẹ̀ sì ni èrò ti yàgò bẹ̀ ní agbègbè Agbowo tá a wá wà báyìí òun náà ni olóògbé kọ́lé sí ìyẹn Sisi Quadri kó tó di pé wọ́n jẹ́ ìpè Ọlọ́run ohun tá a wá rí gbọ́ láàárọ̀ ni pé wọ́n ti gbé òkú olóògbé dé ìlú Ìwó láti bo àṣírí wọn ṣùgbọ́n ohun tí wọ́n tó lè tó wà létí ni pé ilé ìwòsàn ìjọba tó wà nílùú Ìwó General Hospital ni wọ́n gbé wọn sí láti ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n dákẹ́ sí ní àná. A wà nínú ọgbà mọ́ṣáláṣí Abubakar Siddiq tó wà ní agbègbè Agbowo nílùú Ìwó báyìí ibi ni wọ́n ti fi tó wa létí pé wọ́n ò ti kọ́kọ́ kírun sí olóògbé lára kí wọ́n tó lọ sí wọn sí ilé tí wọ́n kọ́ ní agbègbè yìí kan náà. A ti débẹ̀ láàárọ̀ òní bẹ́ẹ̀ sì ni a ti rí àwọn aláàfáà àtàwọn tí wọ́n bá ṣírí olóògbé tí wọ́n ti ń gbẹ́ kòtò sínú ọgbà ilé náà. bẹ́ẹ̀ ṣe rí tí àwọn èèyàn dúró lọ́wọ́ wọ́ọ̀yẹ lọ́kùnrin lóbìnrin lára wọn ní ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn afẹ́nifẹ́re olóògbé Sisi Quadri wà tí wọ́n sì ń retí kí wọ́n gbé òkú olóògbé náà wá kó tó di wípé wọ́n á kírun sí wọn lára nínú ọgbà mọ́ṣáláṣí tí a wà yìí gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ mọ́ṣáláṣí Abubakar Siddiq tó wà ní Agbowo ní ìlú Ìwó. báwo ni a ṣe ń retí tí wọ́n ń nàgà wọ̀nà wípé kí wọ́n gbé òkú olóògbé dé náà ni àwọn aláfáà náà ti ń ṣètò tí wọ́n ti kírun sí olóògbé lára kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé tí olóògbé kọ́ fúnra rẹ̀ ní àdúgbò Agbowo níbí nílùú Ìwó. àwọn tí wọ́n ṣọ̀kadà ń bí tán ní àwọn òtẹ́ lọ bí iṣẹ́ báyìí mọ́ nítorí ọ̀kan lára ògo ìlú Ìwó òun ni ó dédé wọ̀ lọ́sàn-án tí ó sì mú ìbànújẹ́ ọkàn wá débi pé púpọ̀ àwọn èèyàn fẹ́ lọ bí iṣẹ́ wọ́n ṣà ń dúró retí ìgbà tí wọ́n á gbé olóògbé dé tí wọ́n á sì kírun sí lára nínú ọgbà mọ́ṣáláṣí tí mo sọ yìí kó tó di pé wọ́n lọ sínú ilé rẹ̀. mo sì rí pé nínú ọgbà náà ní tòsí ibi fẹ́ǹsì yíwò di tí wọ́n mọ ilé náà ká
ni wọ́n ń gbẹ́ kòtò náà sí. Ẹ̀já fẹsẹ̀ kan débẹ̀ kó tó di pé wọ́n gbé olóògbé dé fún tó kírun sí wọn lára. Kódà ẹ jẹ́ ń ṣíra rìn kí a lè tètè láǹfààní láti wo bí iṣẹ́ ṣe ń lọ nílé náà kí n tó padà sí ọgbà inú mọ́ṣáláṣí tí mo sọ fún yín pé wọ́n ti kírun sí olóògbé lára. A lè sọ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì BBC News Yorùbá agbègbè Agbowó la wà nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ní agbègbè ilé Sisi Quadri tó ti ṣe kẹ́kẹ́ náà ti gbọ́ nípa ìpapòdà wọn. Ibi tá a ti kó lẹ́ẹ̀kan mo fi hàn pé ó jẹ́ iná ọgbà mọ́ṣáláṣí Abubakar Sadiq tó wà ní agbègbè Agbowó nínú Ìwó níbi tí wọ́n ti kọ́ kírun sí olóògbé lára kí wọ́n tó bo àṣírí ikú náà sínú ilé rẹ̀ tó kọ́ ságbègbè tá a wà kan náà. Máa yára rìn láti fi ilé náà hàn yín kó tó di pé wọ́n á gbé olóògbé dé síbi tí wọ́n ti kírun sí lára. Láti kàn ní BBC News Yorùbá èèyàn ṣáwà lójú òpó yìí bí ìkan ṣe ń lọ sí yóò láǹfààní láti máa wò ó lórí ìkànnì wa. Àwọn èèyàn máa dúró lórí jẹrẹ. Kódà ẹnu lóró tó wọ ilé Sisi Quadri náà lẹ́ ń wò yìí ẹ̀ sì rí ilé táwọn èèyàn tó rú mọ́ ògiri ibẹ̀. Ilé Sisi Quadri la wà yìí bẹ́ẹ̀ ló sì ti rí yẹ̀pẹ̀ tí wọ́n ti kójọ sílẹ̀ ara yẹ̀pẹ̀ tí wọ́n gbẹ́ kúrò níbi tí wọ́n fẹ́ sin olóògbé sí nìyí. Látìgbà tí kókó àwọn èèyàn ti gbọ́ ròyìn yìí ní ìlú Ìwó ní àti ibi tí olóògbé kọ́lé sí àti agboolé wọn tó bẹ ní agbègbè ọpọ́n lẹ́sẹ̀ náà ti gbé wọn. Sorry, excuse me.
Sorry, excuse me. Thank you. Sorry, sir. Ilé olóògbé Sisi Quadri náà mo ti jáde ńsìn tá a sì bá lára àwọn àbúrò wọn sọ̀rọ̀ tí wọ́n ṣe lálàyé ọ̀rọ̀ fún wa pé àṣàṣàn tó ṣe wọn ò ṣe ohun tó dá wọn gúnlẹ̀ pé kódà nígbà tí wọ́n ti ń kófìrí ẹ̀ pé wọ́n ṣe bí ìsúkè ní ọjọ́ mélòó kan sẹ́yìn ni wọ́n ti gbé wọn lọ ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí ó gbọ́ nílé ìwòsàn tó ń gbé wọn lọ ní ilé Ọ̀ṣun àṣẹ ni pé kí wọ́n lọ tọ́jú wọn ní LATEC hospital tó wà ní ilé Ògbómọ̀ṣọ́ wọ́n sì ní fúnra ara olóògbé ló fi owó ránṣẹ́ sákàǹtì àwọn pé kódà mílíọ̀nù kan ló fi sákàǹtì pé ẹ mọ bí tọ́jú òun lọ àti káàṣì 300,000 yíyan ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà pé kọ́ má ṣàlàyé ní owó láti tọ́jú òun ṣùgbọ́n ọlọ́jọ́ padà dé lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ yìí. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Kí ló wí? Drivetv. Driving you around the world.